ọ̀rọ̀ aláàfin pẹ̀lú olúwo eléyìí ò dáa o. ọ̀rọ̀ àwòrán fídíò olúwo ti ìlú ìwó ọba abdulrasheed adéwálé àkànbí tó kún orí ayélujára láti ọjọ́ àbámẹ́ta sátidé tí aláàfin ọba abímbọ́lá akeem ọwọ́adé ti jẹ yìí kì í ṣe ohun tó dára fún ilẹ̀ yorùbá lásìkò yìí o. olúwo lọ síbi ayẹyẹ ìgbadé aláàfin ó sì kó àwọn ọba púpọ̀ míì àtàwọn baálẹ̀ lẹ́yìn láti fi wá síbi ayẹyẹ náà. gbogbo ohun tó sì ṣe níjọ́ yìí láti yí aláàfin tuntun àtàwọn èèyàn ìlú ọ̀yọ́ sí ni. lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yorùbá ni wọ́n ti ń bínú láti ìgbà tó pẹ́ sí olúwo pàápàá nítorí gbogbo àwọn ọ̀rọ̀ tó máa ń sọ, bó ti ń fẹnu ta àbùkù àṣà yorùbá, bó ti ń hùwà bí ẹni pé kì í ṣe ọba yorùbá ló jẹ. paríparí ẹ̀ sì ni ọ̀rọ̀ àṣírí tó wà láàrin òun àti ọ̀ọ̀ni ifẹ̀ ọba adéyẹyẹ ẹni ìtàn ògúnwùsì, èyí tí olúwo tú síta láìpẹ́ yìí. àmọ́ kì í wá ṣe níbi ìgbadé aláàfin tuntun yìí ní àwọn èèyàn yóò fi ìkanra ohun tí olúwo ń ṣe tẹ́lẹ̀ mọ́, tí wọn yóò sì bẹ̀rẹ̀ sí fa àbùkù kàn, táwọn míì yóò sì máa gbèjà ẹ̀ pé ohun tí aláàfin ṣe sí i ni kò dáa. ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tí olúwo yóò fi dé ibi ayẹyẹ náà lọ́jọ́ sátidé yìí, rọ̀tìrọ̀tì ti wà. bó tilẹ̀ jẹ́ pé òun ni ọba olórúkọ nílẹ̀ yorùbá tó kọ́kọ́ dé síbi ayẹyẹ náà, rọ̀tìrọ̀tì tó sì wà náà ni pé èrò pọ̀ lọ bí omi ni. àwọn ọmọ ọ̀yọ́ nìkan tó àlejò ara wọn lọ́tọ̀, àwọn fúnra wọn wọ́n tó èrò ńlá. èèyàn ò sì lè bá wọn wí nítorí eléyìí ṣe bí ọba ìlú wọn ni wọ́n ń jẹ. kódà bí ọmọ ọ̀yọ́ nìkan bá lu ibẹ̀ pa kò láìfí rárá torí àwọn ni wọ́n lọ́ba wọn. àmọ́ bí àwọn ti pọ̀ yìí náà ni àlejò lọ bí omi. àwọn àlejò tí ẹnìkan kò lè ka iye wọn, tó sì jẹ́ láti orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ yorùbá ni wọ́n ti wá. àwọn tí wọ́n fìwé pè wá síbi ayẹyẹ náà kò lè tó ìdá mẹ́wàá àwọn èèyàn tó wá, nítorí àwọn tí wọ́n fẹ́ wá tẹ́lẹ̀ kò níye. wọ́n kàn ń bẹ̀rù pé ibẹ̀ lè má ṣe é wọ̀ náà ni. àmọ́ nígbà tí ọba abímbọ́lá ọwọ́adé fúnra ẹ̀ lọ sí orí ayélujára pé káwọn èèyàn máa bọ̀ kí wọ́n jẹ́ kí àwọn jọ ṣe, kálukú ọmọ yorùbá mọ̀ pé ọ̀nà ti ṣí nìyẹn. aláàfin àwọn ti pe àwọn gbọ́dọ̀ débẹ̀ dandan. nínú rọ̀tìrọ̀tì yìí ni olúwo dé. àwọn tí wọ́n ṣe ètò yìí wọ́n fi àyè sílẹ̀ fún àwọn àlejò, àwọn tí wọ́n ń pè ní special guest. wọ́n fi àyè sílẹ̀ fún àwọn àlejò pàtàkì VIP tàbí very important personality. wọ́n tún wá fi àyè sílẹ̀ fún àwọn àlejò tó tóbi jùlọ very very important personality. nígbà tí olúwo sì dé ibi àwọn àlejò tó tóbi jùlọ yìí very very important personality ló gbà lọ. bẹ́ẹ̀ ìwé ìpè tó wà lọ́wọ́ òun tí àlejò pàtàkì ní VIP kì í ṣe ti àlejò tó tóbi jùlọ, ìyẹn VVIP. níbi tí ọ̀rọ̀ ti di àríyànjiyàn nìyí, nítorí olúwo kò rò pé ibi àlejò pàtàkì láàyè òun. bí wọ́n bá ń ṣe nǹkan nílẹ̀ yorùbá, àárín àwọn àlejò tó tóbi jùlọ lòun gbọ́dọ̀ wà. nítòdodo nígbà tí a bá ní ká wo ohun tó ṣẹlẹ̀ náà, bí olúwo bá ń lọ síbi ààyè àwọn àlejò tó tóbi jùlọ, olúwo ò jẹ̀bi o. ìdí ni pé níbi ààyè àwọn àlejò tó tóbi jùlọ yìí náà, ìjókòó tí wọ́n fi síbí yìí tó 100 bí kò bá jù bẹ́ẹ̀ lọ. nínú àwọn yìí ọba wà níbẹ̀, àwọn olóṣèlú sì lu ibẹ̀ pani, ìyẹn ibi ààyè yìí o. bí a bá wá fẹ́ wo ti ipò tí oníkálukú wà, tí a bá ti yọwọ́ ìjà, tí a bá sì yọwọ́ adìẹ dàmí lóògùn nùmàfọ́ lẹ́yìn, èèyàn ò lè ká ọba ilẹ̀ yorùbá 50 kí wọ́n má dórí olúwo. kò ṣeé ṣe. àwọn ọba yorùbá wo ni wọ́n wá wà níbi ààyè àwọn àlejò tó tóbi jùlọ yìí nígbà tí ọ̀ọ̀ni ti jókòó, tí ààyè rẹ̀ kò sì papọ̀ mọ́ ti aláàfin. alákẹ́tù ti jókòó, ọ̀ràngún ti wà níbẹ̀, aṣojú ọba ìbíní náà jókòó, aṣojú alákẹ́ ti jókòó, aṣojú olúbàdàn ti wà lórí àga, ṣọ̀ún ti wà níbẹ̀, òsèmàwé náà ti jókòó, olóró náà wà níbẹ̀. lẹ́yìn náà ló kan àwọn ọba rẹpẹtẹ míì tí wọn ò ju olúwo lọ. ní àárín àwọn tí olúwo gbọ́dọ̀ jókòó nìyẹn bí a kò bá ti fi àbòsí tàbí ìjà sí i. èyí tó sì bí ìyàn nínú jù ní tàwọn olóṣèlú tí kò já mọ́ kinní kan, àwọn tí wọn yóò lo ọdún 4 tàbí 8 tí wọn yóò fi ipò náà sílẹ̀. àwọn náà wà níbẹ̀ tí wọ́n ṣàtàrí kìdìrìkìdìrì kalẹ̀. ṣé àwọn tún wá ju olúwo lọ ni? èyí ni yóò fi hàn pé kinní náà
ìyẹn ohun tó wáyé yìí kì í ṣe pé bóyá ẹnìkan ló ṣe é láti fi tàbùkù Olúwo tàbí láti fi ọba Adéwálé wọ́lẹ̀ pé kó lè jìyà àwọn ohun tó ń ṣe, kò rí bẹ́ẹ̀ rárá. Ohun tó ṣẹlẹ̀ yìí láti ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣètò yìí ni. Ètò náà kò sì lè ní ọ̀tẹ̀ nínú nítorí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fúnra wọn ló ṣètò náà. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé àwọn náà yóò fẹ́ fi àbùkù kan Olúwo bí ọ̀rọ̀ ti rí ni. Láti fi káàdì VIP sípò ti VVIP, àṣìṣe tí ẹnikẹ́ni lè ṣe ni. Ohun tó sì jẹ́ kí ọ̀rọ̀ náà dà báyìí ni pé ní gbogbo ìgbà tí Olúwo dé yìí, Aláàfin fúnra ẹ̀ kò tí ì dé síbẹ̀. Aláàfin ò lè jókòó kó rí Olúwo lọ́ọ̀kan kó sì fààyè gba ẹnikẹ́ni láti ta àbùkù fún un. Àmọ́ Aláàfin kò sí níbẹ̀, kò tí ì dé rárá. Lọ́nà kejì, ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò tí ẹ rí nì, Aláàfin kọ́ ló pè wọ́n, ìjọba ni. Ìjọba ló kó àwọn èrò ẹ̀ wá. Ìjọba Mákindé ló pe Sultan àti àwọn ọba ńláńlá míì wá. Aláàfin tuntun yìí kò tí ì mọ ẹnikẹ́ni. Gbogbo ohun tí ẹ rí níbi ìgbádé Aláàfin yìí bí ìjọba ti ṣe máa ń ṣe nìyẹn, bí ìjọba ti ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí yẹn. Nígbà tí ọba ńlá báyìí bá fẹ́ jẹ, pàápàá irú Aláàfin, ìjọba ló ní gbogbo ìnáwó ẹ̀ pátá. Ó dájú pé yàtọ̀ sí owó tí Aláàfin bá ná lápò ara tirẹ̀ fún àwọn tí wọ́n bá súnmọ́, kì í ṣe òun ni yóò náwó oúnjẹ o, tàbí owó àga ìjókòó, tàbí owó ohunkóhun. Aláàfin yìí kọ́ ló ṣètò ìjókòó, òun kọ́ ló pe àwọn àlejò yàtọ̀ sí àwọn tí wọ́n jẹ́ èèyàn tirẹ̀ fúnra rẹ̀ táwọn olóyìnbó ń pè ní personal. Gbogbo èyí tó kù ojúṣe ìjọba ni. Àwọn ni wọ́n pe eléré, àwọn ni wọ́n sanwó oúnjẹ àti ohun mímu gbogbo. Ẹni bá sì fetí sí nígbà tí gómìnà Ṣèyí Mákindé ń ṣàlàyé ọ̀rọ̀, ó ní òun dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn òun o pé gbogbo ohun táwọn èèyàn rí níbẹ̀ lọ́jọ́ náà iṣẹ́ ọwọ́ àwọn kọmíṣánná òun nìyẹn, pàápàá kọmíṣánná fún ètò àṣà àti ìrìn àjò afẹ́ Dr. Wàsíù Ọlátúbọ̀sún, kọmíṣánná fún ètò ọ̀rọ̀ oyè àti ọba jíjẹ Adémọ́lá Òjó, pẹ̀lú kọmíṣánná fún ètò ìròyìn Dọ̀tun Òyélàdé. Àwọn yìí ni kọmitì pẹ̀lú àwọn olóṣèlú míì àti àwọn èèyàn nínú ìjọba. Àwọn yìí ni wọ́n sì ṣe ohun gbogbo tí ẹ rí yìí. Nídìí èyí, irú àwọn èèyàn yìí kọ́ ni wọn yóò fojú Olúwo gbolẹ̀. Torí ó dájú pé bí Mákindé pàápàá bá wà níjókòó tí Olúwo bá fẹ́ wọlé, yóò ránṣẹ́ sí wọn lójú ẹsẹ̀ ni. Ìdí ni pé kì í ṣe Ràṣídì Àkànbí ni wọ́n ń bọ̀wọ̀ fún níbi tí Aláàfin bá ti fẹ́ gbadé. Olúwo ilẹ̀ Ìwó ni. Àmọ́ kò sí ẹnikẹ́ni tó lè yí ohun tó wà nínú ìwé lọ́wọ́ Olúwo padà nítòsí, nítorí kò sí ohun méjì tí àwọn security tó wà lẹ́nu ọ̀nà ń tẹ̀lé ju ìwé lọ. Wọn kò dá ẹnikẹ́ni mọ̀, bí wọ́n sì dá ẹnìkan mọ̀, wọn kò lè ṣe ju ohun tó bá wà nínú ìwé tó mú dání lọ. Ìwé tí Olúwo mú dání ló fa wàhálà. Níbi tí ìwé ọwọ́ ẹ̀ ní kí wọ́n fi sí náà ni wọ́n mú un lọ. Bẹ́ẹ̀ ni kì í ṣe ẹjọ́ àwọn tí wọ́n ní kó lọ síbẹ̀, ìwé tó wà lọ́wọ́ ẹ̀ ni. Yóò sì ṣòro kí àwọn tó ṣètò náà pàápàá tó lọ fi Olúwo síbi tí kò bá tọ́ sí. Àṣìṣe ọ̀rọ̀ náà yóò ti wá láti ibì kan ni. Pàtàkì ọ̀rọ̀ yìí ni pé kí gbogbo èèyàn mọ̀ pé kì í ṣe Aláàfin tuntun ló fi Olúwo wọ́lẹ̀ o, tàbí tó ní kí wọ́n fi Olúwo síbì kan. Aláàfin kò mọ kinní kan nípa ètò náà ju pé òun ni Aláàfin lọ. Ìjọba ló sì fi í jẹ lẹ́yìn tí Ifá ti mú un. Àwọn nọ́ọ̀sì ni wọ́n náwó nára lórí ètò náà. Àwọn ni wọ́n ní kọmitì. Kódà ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n fi sí kọmitì tó jẹ́ Ọ̀yọ́ làwọn wà, kò mọ bí wọ́n ti ṣètò náà sí. Wọ́n forúkọ wọn sí i lásán ni. Bí àwọn kan bá wá jókòó síbì kan tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ ohun tí wọn kò mọ̀, tàbí tí wọ́n ń fẹnu ẹ̀tẹ́ pé Aláàfin pé kò dáa bí wọ́n ṣe ṣe Olúwo, ìsọkúsọ ni o. Aláàfin kọ́ ló ṣe kinní kan fún Olúwo, kò tilẹ̀ mọ̀gbà tí Olúwo dé, kò sì mọ ohun tó ṣẹlẹ̀ kí òun pàápàá tó dé sójú agbo. Lọ́dọ̀ àwọn kọmitì tí wọ́n pín káàdì lọ̀rọ̀ ti wọ́ wá, nítorí ó dájú pé Mákindé fúnra ẹ̀ kò ní sọ pé kí wọ́n kó yan Olúwo kéré níbìkan, torí ọ̀tọ̀ ni Àkànbí Adéwálé, ọ̀tọ̀ sì ni Olúwo ilẹ̀ Ìwó. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ tó bá lè tàbùkù Aláàfin tuntun tàbí tí yóò tàbùkù Olúwo lórí ohun tó ṣẹlẹ̀ yìí kì í ṣe èyí tí àwọn tí kò mọ̀dí ọ̀rọ̀ náà gbọ́dọ̀ máa gbé nígbèkúgbé kiri, tí wọn yóò sì máa sọ kátikàti lórí ayélujára. Kí gbogbo àwọn tí wọ́n ń pín kinní náà kiri àti gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ burúkú lọ́tún lósì sí Olúwo àti àwọn tí wọ́n fẹ́ máa tahùn sí Aláàfin tuntun lórí ọ̀rọ̀ tí kò mọ kinní kan nípa ẹ̀sìn mi, kí wọ́n sinmi rádaràda báyìí, kí wọ́n fi làákàyè gbé ohun tó ṣẹlẹ̀, kí wọ́n sì mọ̀ pé kò sí àṣìṣe lọ́wọ́ Olúwo, kò sì sí àṣìṣe kankan lọ́wọ́ Aláàfin tuntun. Ẹnikẹ́ni
kò sì gbọ́dọ̀ máa lo àǹfààní ohun tó ṣẹlẹ̀ náà láti fi sọ ohun tó ti wà lọ́kàn wọn tẹ́lẹ̀ àti láti túbọ̀ máa fi ba ilẹ̀ Yorùbá jẹ́ sí i. Ẹ má dá èdè àìyedè sílẹ̀ láàrin Aláàfin àti Olúwo. Ẹ má dá wàhálà sílẹ̀ láàrin àwọn ọmọ Ọ̀yọ́ àti àwọn ọmọ Ìwó. Ẹ má fi irú kátikàti báyìí ba ilẹ̀ Yorùbá jẹ́ o. Irú àwọn nǹkan báwọn yìí kò dáa. Ọláyíwọlá Alága ló ṣe àtúpalẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú àmójúbà Aláàfin.